ta lọmọ ọkọ ta lọmọ àlè báyìí láàrin Sunday Igboho àti Mufti Ìwó ta lọmọ ọkọ ta lọmọ àlè. Igboho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Igboho sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Gbogbo ayé náà rí fídíò ibi tí Igboho ti ń bá wọn Fúlàní nílùú Igboho tó ti ń bá wọn sọ̀rọ̀ tó ti ń sọ fún wọn pé ẹ̀yin Fúlàní dẹ́ẹ́dẹ́ mìíràn ọ̀ aláboyún tẹ́ ẹ gbé ẹ tètè dá padà mo fún yín ní 2 hours ultimatum 2 hours ultimatum kéèyàn sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní yọmọ ènìyàn. Ta lọmọ ọkọ báyìí ta lọmọ àlè láàrin Sunday Igboho àti Mufti Ìwó ta lọmọ ọkọ báyìí ta lọmọ àlè. Igboho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ó ní pé subhanallah ìran Yorùbá ìran aládé ìran gidi ní ìran Yorùbá. Ẹ má jẹ́ ẹ jẹ́ àfọwọ́sowọ́papọ̀ àwọn tá a bá rí pé Ọlọ́run fẹ́ lò láàrin wa irú ẹ̀sìn tí ìbá máa ṣe ẹ jẹ́ àsowọ́papọ̀ pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ àgbé ẹ̀sìn sọ́tọ̀. Humanity come first. Igboho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ nílùú Igboho. Ẹ̀wùn yẹn ohun tó ṣẹlẹ̀ nílùú Igboho láti àná tó fi dèní. Àná ni Igboho ń sọ fún wọn pé tí wọn bá profile tí wọn bá dá aboyún tí wọ́n jí gbé wọ́n gbé aláboyún ẹni tí wọ́n fẹ́ lọ san ransom tó gbé owó lọ láti lọ san ransom fún wọn wọ́n dẹ̀ mú wọn pa wọ́n gba owó lọ́wọ́ ẹni tó fẹ́ san ransom wọ́n tó pa ẹni yẹn aláboyún yẹn wọ́n mú sínú ìgbèkùn wọ́n àfi aláboyún yẹn lẹ̀. Ẹ wo tó wá padà ṣẹlẹ̀ nígbà tí Igboho dá sí gbogbo àwọn tí wọ́n máa ń sọ pé Igboho ẹnu níjà ẹnu níjà ẹnu níjà ẹ̀yin ní ẹ̀bọ̀ tẹ janù ẹnu náà lọ́jà lọ́wọ́ inú gbó lọ sẹ́nu náà lọ́jà tó fi rí àwọn aláboyún yẹn gbà aláboyún tí wọ́n jí gbé sẹ́nu náà lọ́jà tí wọ́n fi rí wọn gbà. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó níye yẹn o Igboho sọ̀rọ̀ adẹ̀ bá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé ẹnu ni Igboho ń jà ẹnu ni Igboho ń jà sẹ́nu náà ló tún jà lénìí sẹ́nu náà ni Igboho tún jà lénìí ẹ̀yin ọ̀tá ìlọsíwájú ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀tá ìlọsíwájú ẹ̀yin ọ̀tá ìlọsíwájú tẹ́ ẹ bá fẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ àtẹni tí ò nífẹ̀ẹ́ ìran rẹ̀ kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán kì í ṣe Mufti Ìwó jókòó síbẹ̀ láti ẹjọ́ yìí Osebe náà kó security jọ okùn ẹsẹ̀ màálù fẹ́ sáré náà o màálù fẹ́ sáré okùn ẹsẹ̀ ni ò jẹ́ kí màálù ọ̀fẹ́ ni ò jẹ́ kó rí eré sá. Igboho ṣetán láti wọnú ogbó anywhere ṣùgbọ́n torí in tó ṣeni lákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ ṣeni lẹ́ẹ̀kejì òun ló fa olóyè Sunday Igboho tó fi ń withdraw ara rẹ̀ ṣùgbọ́n nígbà títí ìlú rẹ̀ ṣẹlẹ̀ ṣé kò wọnú gbó lọ títí ìlú Igboho tó ṣẹlẹ̀ yìí lẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀rọ̀ tí Igboho ń sọ omi ni ẹ̀ yàtọ̀ sí àwọn tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize yàtọ̀ sí Mufti Ìwó tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize ṣé bóun náà kó security personnel jọ ìjọ wọnú ogbó lọ Mufti Ìwó ìwọ tó máa sọ pé Sunday Igboho ẹnu níjà kò yẹ kó sọ ní ìdí kan gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ igbó lọ́wọ́ lọ nísìn o Igboho gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ o ó wọgbó lọ ó rí aláboyún yẹn gbà o ó wọ inú ogbó yẹn lọ ó gba àwọn aláboyún yẹn o tó jáde tó wá sọ̀rọ̀ wá tó kọ̀ndẹ́mù wo tó jáde wá tó kọ̀ndẹ́mù tó lọ ṣe yìí báwo èèyàn bá ní sọ̀kù fún ẹ jáde tí wọ́n kọ̀ndẹ́mù tí Igboho lọ ṣe ọlọ́ọ̀lù Igboho aláboyún tí wọ́n mú sínú ìgbèkùn aláboyún tí wọ́n mú sínú ìgbèkùn Sunday Igboho wọnú ogbó lọ ó dẹ̀ lọ gba aláboyún yẹn sílẹ̀ látọdún tó ti mú àwọn èèyàn ládùúgbò àgbègbè táwa yìí lágbègbè táwa yìí ẹ̀ẹ́mẹ́lòó lẹ́yìn kó security personnel wọnú ogbó lọ ṣé bó rí mímbà ilẹ̀ tí kọ̀ndẹ́mù ẹ̀ tó fẹ́ wọgbó Igboho tó tún fẹ́ wọnú ogbó lọ ṣé bó rí mímbà ilẹ̀ tí kọ̀ndẹ́mù ẹ̀
Sunday Igboho irọ́ nípa ìyẹnu níjà kò lóògùn kankan tó bá lòun lóògùn lèrú ẹ̀yin níwájú irú yín kò lè hàn bọ́n so Igboho lóògùn ẹnu níjà ṣùgbọ́n Igboho lọ́lọ́nu gbólé ni o lọ́gba àwọn tí àwọn kidnapper ti jí gbé ó pàṣẹ fún wọn ni ó ní mo pàṣẹ fún yín mo fún yín ní 2 hours ultimatum tẹ́ ẹ bá dá aláboyún tẹ́ ẹ gbé padà èmi gẹ́gẹ́ wọnú gbó ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ iye ọmọnìyàn nìyẹn ẹ lọ wo lórí social media ó wà lórí péjì mi gbogbo olúùlú gbogbo Olúgbòho inú wọn ń dùn ní ṣe ni wọn ń fò fáyọ̀ tí wọn ń jó tí inú wọn ń dùn wọn ń jó wọn ń dùn wọn ń dunnú Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ Ìgbòho kì í sọ Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ọba tó dá wa ò ní sọ̀kalẹ̀ wá ṣiṣẹ́ Ọlọ́run ti dá irinṣẹ́ tí ọmọ rò ó ti dá sáàrin wa irinṣẹ́ tí Ọlọ́run ọba máa nílò ó ti dá sáàrin wa nínú irinṣẹ́ Ọlọ́run làjẹ́ wà tó ọba mọ̀ torí ìrìn ọba pé ìwọ tó sọ pé Ìgbòho jọlọ ni nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àjẹ́ wà nínú irinṣẹ́ Ọlọ́run olóso wà nínú irinṣẹ́ Ọlọ́run olólè wà nínú irinṣẹ́ Ọlọ́run oníkà èèyàn wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àwọn tí wọ́n tún máa gbógun ti ìkà èèyàn nínú irinṣẹ́ Ọlọ́run náà wà. Tọ́lọ́run bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ dì pẹ̀lẹ́ nìkan Ọlọ́run fúnra rẹ̀ kọ́ ni ó sọ̀kalẹ̀ látòkè àwọn tó jẹ́ ìkà láàrin yín lọ́lọ́run ràn tọ́lọ́run bá tún wá fẹ́ gbà yàn lẹ̀ ẹni tó lágbára ju ìkà yẹn lọ lọ́lọ́run bá ràn pé kó lọ gbà á lẹ̀ tí Mufti ìwọ ọ̀bá tí kò bá sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí ẹ̀dá ni mo challenge Mufti ìwọ tí ọ̀bá ti lè kó bọ́ta kó sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí èèyàn ni inú mi dùn gan o inú mi dùn gan tá a bá lè rí irú Ìgbòho bí èèyàn tá a bá lè rí èèyàn méjì bí irú rẹ̀ ṣe nílẹ̀ Yorùbá tí ó sọ̀rọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ó dáa tá a sì tún rí àwọn tí ò ní máa fẹnu wa rọ́ọ̀fù máa fi ẹnu wọn condemn ní táwọn kan fẹ́ ṣe tí Ìgbòho ọba jẹ́ ẹni tó ní akin ọkàn tí òun táwọn èèyàn ń sọ ìrẹ̀wẹ̀sì ó ti bá a